Aṣọ lásán lẹ̀ dánfọ̀. Àwíyé alálùbáríkà. Aṣọ lásán lẹ̀ dánfọ̀. Wọ́n ti gbàgbé pẹ́ẹ́mí ẹ̀dá ní bàbá aṣọ. Aṣọ lásán lẹ̀ dánfọ̀. Wọ́n ti gbàgbé pẹ́ẹ́mí ẹ̀dá ní bàbá aṣọ. Aṣọ lásán lẹ̀ dánfọ̀. Àwíyé alálùbáríkà. Wọ́n akọrin gbẹ́sìn gan ọmọ náà jìbù ní Ìbàdàn tíá. Aṣọ lásán lẹ̀ dánfọ̀. Wọ́n ti gbàgbé pẹ́ẹ́mí ẹ̀dá ní bàbá aṣọ. Aṣọ lásán lẹ̀ dánfọ̀. Wọ́n ti gbàgbé pẹ́ẹ́mí ẹ̀dá ní bàbá. Ya Rabbi yassir wala tu'assir. Ya Rabbi yassir wala tu'assir. Wajali umura sala yasira. Wajali umura sala yasira. Mo ń bẹ̀ Ọlọ́run ìrọ̀rùn ni mo fẹ́ mọ̀dà. Èmi bẹ̀ Ọlọ́run ìrọ̀rùn. Àwíyé alálùbáríkà bóun kò lè tó. Bí ìgbà yìí ṣẹlẹ̀ òun kò lè tó. Májọ́ lè mọ́ mi kẹ̀bí tara. Béèyàn bá lọ Mẹ́kà tó bá darí wálé. Aláwíyé alálùbáríkà láì gbárí síìtì o. Kí ni receipt? Téèyàn tó lọ sílùú Mẹ́kà tó gbà wá sílé. Ìyẹn ni irú èyí tó ń bẹ lẹ́nu tọ́pẹ́ náà ti kà. Èyí tó ń bẹ lẹ́nu. Akaṣọ tó ń jẹ́ mú ti. Ìyẹn ni irú èyí tó ń bẹ lẹ́nu. Àyìnkẹ́rù káyàtù. Irú èyí tó ń bẹ lẹ́nu. Aṣíwájú àrólé Sambo. Irú èyí tó ń bẹ lẹ́nu. Alálùbáríkà àmọ̀dá kọrin kọrin. Receipt. Èèyàn tó wá sí ilé ayé aláwíyé alálùbáríkà tí ò bá ní receipt lọ́wọ́. Kí ni receipt tá máa fi jíṣẹ́ fún Ọlọ́run ọba? Ìyẹn lẹni tó ń lọ mẹ́. Tó jíṣẹ́ Ọlọ́run tó sì lọ́hùn. Tí gbogbo ayé mọ̀ kó sí ìlọ́hun tó ń kírun wákàtí márààrún. Tí Ramadana wọn bá dé ń bá wọn gbàwẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ ó ti ní receipt tó máa mú délé. Ẹni lọ ra tẹlifíṣàn tó ra fan tó ra AC. Tí o bá ní receipt lọ́wọ́. Tọ́lọ́pàá bá múlò ẹni bẹ́ẹ̀ lọ́nà àròjọ. Gbogbo nǹkan tá a bá ń ṣe ní ìdúníyàn nílé ayé mi o. Ọpẹ́ Ifá, ọpẹ́ Ifá,
bẹ́ẹ̀ bá lọ ra air condition tí ò ní receipt lọ́wọ́ ọlọ́pàá máa ń mú ni àwọn ọpẹ́ ẹ̀fọ́ yìí wọ́n kó àkọ́ọ̀sì lọ́wọ́ wọn níbo ló ti rí ohun tó rà tí ò ní receipt o. Zambo èyí bá ṣíwájú ń ṣe lẹ́nì receipt ayọ̀ ọlọ́run kó bá mi já lé lọ́wọ́ ìwé ẹ̀rí alálàáfíà ọlọ́run kó gbélé Zambo lọ́wọ́ àlùbáríkà tó pọ̀ kọjá tí Lukmanu mi àròlé Zambo mi lọ́la náà bí Muhammadu tọ́ olùgbàyẹ má fi ilé ẹ̀ lọ́wọ́. Mo ti fi lé ẹ lọ́wọ́. Ìbá gbogbo ẹ̀yin tá a bá lábà tó ń pè ní bàbá. Gbogbo ẹ̀yin akọrin onífújì káfàtà tẹ́ńbẹ́ níbí. Látọ̀rí pàdí mi Tọ́pẹ́ náà tí ká mi mú mo máa kí ẹ bọ́dà mi. Mo kí ẹ ìyá lálùbáríkà mo kí yín síbi ẹ̀kọ́ àdúró tí ọmọ mi àròlé Zambo tèmi. Àlùkò tó ń jára mi sí mo kí ẹ síbí. Akaṣọ lórí irọ́ mo kí ẹ dáadáa brọ́dà tèmi. Alálùbáríkà kọrin kọrin. Mo fi ilé ẹ lọ́wọ́. Mo kí ẹ síbí sàbáìkà. Gbogbo ẹ̀yin onífújì ní ilẹ̀ yìí mo kí pátápátá. Mo fi ilé ẹ lọ́wọ́. Ọlọ́run ọba mo ti fi ilé ẹ lọ́wọ́. Olùgbàyè tó jẹ́ wá sí i mo fi ilé ẹ lọ. Aláwòrán bí mo fi ilé ẹ lọ́wọ́. Ẹrú rẹ̀ o tó jẹ́ wá sí i mo fi ilé ẹ lọ. Ọlọ́pàá ìyá ọdún. Ọkọ̀ ayé tí bẹ́ẹ̀bì mi yẹ tún dé. Mo máa ti fẹ́rù ẹ̀ lẹ́ lọ́wọ́ olùgbàyè mi abuduli wá sí i mo fi ilé ẹ̀ lọ. Wàsíù kó máa kú o kó má ṣàárẹ̀ o mo fi ilé ẹ̀ lọ. Ẹni Ọlọ́run gbà láyé ló ń jẹ́ Wàsíù mo fi ilé ẹ̀ lọ. Ẹni Ọlọ́run gbà láyé yìí ló ń jẹ́ Wàsíù mo fi ilé lọ. Èèyàn tó Ọlọ́run gbà láyé ẹ̀sẹ̀ o ló ń jẹ́ Wàsíù mo fi ilé lọ. Ṣé o Àlàó Adé mi Wáídì mo ti mọ̀ yàn kan kò sí etí ò lè fi tọrọ. Mo ti mọ̀yàn kan kò sí etí ò lè fi òkun ṣẹ̀sán Wáídì Àlàó náwó ni. Mo ti mọ̀yàn kan kò sí etí ò. Mo ti mọ̀yàn kan ọmọ náà tí mo ní bá a jọ ṣeun. Mo ti mọ̀yàn kan kò sí etí ò lè fi tán. Èmi ti mọ̀yàn kan kò sí etí ò lè fi tọrọ.
ogun ṣẹ̀sán wáyé di aláwo náwó náwó ni kò sí mọ̀yàn kan kò sí etí. National President Olúfìmọ̀ worldwide President gbogbo ẹgbẹ́ kíngí Dr. Saidi mi ò ṣùgbọ́n àkórèdé o brother tèmi Àwíyé. Olúfìmọ̀ pátápátá worldwide ni mò ń wí. Olúfìmọ̀ yányán ni mò ń sọ home and abroad. President Olúfìmọ̀ pátápátá. Wáídì mi ọmọ ọ̀gùn ṣẹ̀sán ọmọ náà tí mú ní Ìbàdàn ṣeun. Pàdé mi sá. Sáré wá wo ìtọ́nà ògo lúwa mi. Ògo tí mo rí yẹn tọ́ débi bẹ́ẹ̀ o. Jà ìtọ́nà tó tọ́nà gan wálẹ̀ tó. Kò sẹ́yìn tó máa lóhùn Ọmọ Òṣùpá. Bàbá rẹ̀ ní tó sọ pé òun Ọmọ Òṣùpá o. Ẹyẹ bí sílẹ̀ bóyá ní ìyẹn ò dáa. Àfàìmọ̀ bóyá ní ìwọ lẹ́nu. bọ́jọ́ máa yẹ lórí ilẹ̀ àti rògbò Àwíyé. Àwíyé jẹ́jẹ́ lọ́mọ Èkó lọ sáyé. Wọ́n ò tí pọ̀ tó Sáyídì mú kí yẹn. Mo gbìyànjú láti máa ṣe anybody níbi Mercy Agége. Mo kí ẹ síbẹ̀ ó ní Fújì ara wa ni. Gbogbo ẹ̀yin Islamic singer ẹ̀yin tẹ́tí wá tẹ́tí lọ àtẹ̀yin tẹ́sí wá ń bí tí mo ṣáìtì. Gbogbo yín ni mo kí mi ò dẹ́ni kankan sí alálùbáríkà kọrinkọrin. Gbọmọ náà jí mo ní Ìbàdàn. Ṣebí wá kankan láṣọ yìí tẹ́mi fi ń bòra. Ìsì Ọlọ́run dákun kò máa fa aṣọ yìí mi ya. Aṣọ yìí tí mo fi ń bòra. Ọlọ́run dákun máa fa aṣọ yìí mi. Àyìnlá mọ̀ kì í yẹ tirẹ̀ Ádámọ̀. Ìsì ìwọ láṣọ yìí tẹ́mi fi ń bòra o. Ọ̀pọ̀ Olúwa máa fa aṣọ yìí mi ya. Aṣọ yìí tí mo fi ń bòra. Ìsì Ọlọ́run dákun. Ìsì orí owó. President IPU. Ìsì owó ọjọ́. Ìwà ti jí lòwúrọ̀ yóò ti bẹ́lẹ̀ dá sọ̀rọ̀. Wí kọ́kọ́wọ́ ẹ̀ kó lánàá rẹ̀ fún ẹ. Orí owó olè. Àtijú ẹ̀ náà bá lọ, àìtó náà bá bọ̀. Wọ́n darí dé wọ́n jẹ́ nǹkan. Easy. Àtijú ẹ̀ náà bá lọ, àìtó náà bá bọ̀. Wọ́n darí dé wọ́n jẹ́ nǹkan. Wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ní ìpàdé mi. Ibi ọ̀ tàgbé tàná bèrè o. Easy now. Ọlá cars Oṣé brother ẹ̀kọ́ àdúrótì ọmọ yín àdọ́lẹ̀ sábò ẹ̀kọ́ àdúrótì alálùbáríkà kọ́nikọ́ni àdúpẹ́ lọ́wọ́ yín. Chairman IPU gbogbo yín mọ̀ kí mi ò fẹ́ dálù dúró torí pé ẹ wà níbí ẹ ṣe gbogbo yín mọ̀ kí àmọ́dá kọ́nikọ́ni. Ọlọ́wọ́ àbámi pọ́n yín lé o bẹ́ ṣe ṣàpọ́nlé fún Sambo. Ọlọ́run á dúró tì yín o bẹ́ ṣe dúró tì Sambo mi. Afẹ́ títí yín o bẹ́ ṣe fẹ́ tì Sambo mi. Aṣíwájú gbogbo ọmọ Òṣùpá ló lè Sambo mi. Ó ṣe easy náwó nìyẹn onídẹ́ni àná láéláé. Náwó nìyẹn onídẹ́ni àná láéláé. Ẹ ṣe àdúpẹ́.